Hello, ẹ̀yin èèyàn wa, ẹ kú dédé àsìkò yìí o. A kú ìsinmi ẹ̀ní, a ṣe ọ̀pọ̀lọpọ̀ sinmi láyé o. Àmì àṣẹ. Ẹ gbọ́ ṣé pé lóòótọ́ ni wọ́n sọ bẹ́ẹ̀ torí mo rí kinní yẹn kà nínú ìwé sí. Wọ́n ní Ṣèyí, Ṣèyí Tinubu. Wọ́n ní mother of this is the biological mother of Ṣèyí Tinubu. Bùnmi Ṣónáìkì is the biological mother. Èmi ti rò pé bóyá àwọn ẹlẹ́fẹ̀ yìí tún ti dé o. Wọ́n fẹ́ ṣẹ̀ṣẹ̀. Àfìgbà mo kà á lọ tí mo kà á bọ̀. Wọ́n wá yìí ń tẹnu mọ́ pé Bùnmi Ṣónáìkì is the biological mother of Ṣèyí Tinubu, not Senator Olúrẹ̀mí Tinubu. Not, mo tún wò, mo tún kà pé kì í ṣe Senator Olúrẹ̀mí Tinubu ló bí Ṣèyí. Wọ́n ní, ọ̀rọ̀ yìí àbí mi kò speak well ni. Ṣé wọ́n ń jà ni? Kò speak well at all. Èwo tún ni kí wọ́n máa sọ pé Ṣèyí. Ta ni ó mọ̀ pé Ṣèyí Tinubu ọmọ Tinubu ni? Gbogbo wa la mọ̀ pé pé lady yìí ló bí Ṣèyí Tinubu. Àfìgbà tó di pé wọ́n ń jà ńgbà kan. Fọláṣadé náà sọ̀rọ̀ sí Rẹ̀mí Tinubu nígbà yẹn. Ṣèyí náà ó sọ̀rọ̀ sí Rẹ̀mí Tinubu nígbà yẹn. La bá ń wò pé àbí ìyàwó bàbá wọn ni? Àbí ìyàwó bàbá wọn ni? Àbí ìyàwó bàbá wọn kọ́? Tí gbogbo ó dá idán gbà yẹn. Ọṣà àti àmọ́ àárín yẹn mọ́. Ọ̀tọ̀ tún gbé jáde pé this is Bùnmi is the mother of is the biological mother of Ṣèyí Tinubu. Not Olúrẹ̀mí. Say not Senator Rẹ̀mí Tinubu. Kì í ṣe Rẹ̀mí Tinubu ló bí Ṣèyí. Kí ló fà á? Ìdí yẹn ni mo fẹ́ mọ̀. Ẹ̀yin èèyàn wa, ìdí yẹn mo fẹ́ mọ̀. Tó bá ti ẹ̀ rí bẹ́ẹ̀, ṣé wọ́n ń jà ni? Kó ti ẹ̀ rí bẹ́ẹ̀ pé wọ́n ń jà. Ṣé wọ́n fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn, ṣé wọ́n fi ń yọ̀yàn? Àbí wọ́n fi irú yẹn? Ta ló ń bá ọlọ́mọ du ọmọ? Ọlọ́mọ ló lọmọ. Ọlọ́run á ṣe gbogbo wa náà lọ́lọ́mọ. Ọlọ́run ò ní ṣe gbogbo ní ṣe wá lágàn. Agbára Kristi. Bíbélì sọ pé gbogbo nǹkan tóun ti dá láyé yìí, pé nǹkan tóun dá pé dáradára ni. Nǹkan tó Ọlọ́run dá dáradára. So kò sẹ́ni kan tó máa sọ pé wọ́n máa fọmọ yọ̀yàn. Ta ló fọmọ yọ̀yàn láyé yìí? Ó ń tọ̀ ọ́n gan, kò bẹ̀rù Ọlọ́run. Èwo ni Ṣèyí Tinubu? Kìnì kan biological mother kì í ṣe. Ká tẹ̀ sọ pé wọ́n ṣe ceremony àbí wọ́n celebrate nǹkan kan. Ṣèyí bímọ. Òun àti ìyá ẹ̀. Àbó ṣe wedding. Òun àti ìyá ẹ̀. Wọ́n jọ ń ṣe, èèyàn ń ṣe ayẹyẹ níbi tí kọ́lọ́run máa fẹ́ lómi ṣe wá ní jẹ́ ayẹyẹ wa àti ayẹyẹ níjọ́ ìṣerere àwọn ọmọ wa. Respect náà la máa fúnra wa nígbà yẹn. Kí ló dé? Tó bá dé òun àti ìyá ẹ̀ dé, wọ́n á sọ pé yeah, this is mother of kìnì kan. This is mother of kìnì kan. This is step mother of Ṣèyí. This is mother of Ṣèyí. Tó bá ń ṣe yẹ kí gbogbo wọn jọ kọ́ ọmọ olùbọ́, kọ́ ṣe party, kọ́ dẹ̀ gbéra wọn lárugẹ. Èwo ni kí wọ́n sọ pé ẹni tó bí Ṣèyí Tinubu, Bùnmi Ṣónáìkì ló bí Ṣèyí Tinubu. Kì í ṣe Senator Rẹ̀mí Tinubu. Èwo nìyẹn? Kí là ń gbé? Kí là jù? So ó yà mí lẹ́nu. Kí ló dé tó lè rí bẹ́ẹ̀? Ẹ jẹ́ kí àwọn èèyàn ká máa kọ́gbọ́n ká máa mọ nǹkan tá à ń ṣe. Ṣé ẹ rí ilé ayé yìí? Oríṣiríṣi ọgbọ́n. A gbọdọ̀ máa kọ́ oríṣiríṣi ọgbọ́n. A dẹ̀ gbọdọ̀ máa kọ́ ọgbọ́n ní ti ibi àbí ká máa kọ́ ọgbọ́n ní láti fi ṣèkà náà. Ọgbọ́n tó yè kooro, ọgbọ́n tó lè mú ìdùnnú wá, òun ni ká máa kọ́. Ẹ má jẹ́ ká kọ́ èyí tó lè mú ìkùnsínú wá. Kí èèyàn máa public èèyàn bẹ́ẹ̀ yẹn.
tí tí ẹnìkan ò bá bímọ nírú nǹkan táwọn eléyìí ń ṣe, ṣé kì í ṣe pé bóyá kólúwa ẹ̀ ló máa think otherwise? No now. Ẹ jẹ́ kí a máa kọ́ láti máa ṣe rere. Ẹ má jẹ́ ká máa kọ́ ibi láti ṣe. Ọ̀rọ̀ tó ń sọ sí kiní yẹn ó lágbára. Ó lágbára o. Ó lágbára. Ẹni tó bá kàn kó má fi ṣèbínú. A máa sọ pé just take it as one of those things tí àwọn challenges téèyàn lè rí ní ayé nìyẹn. Mi ò rò pé Rẹ̀mí Tinubu máa bínú sí yẹn. Kò yẹ kó ṣe bẹ́ẹ̀. Bó jẹ́ èmi o, kò dáa, màá bínú. Torí ọmọ àlè ló rí ìbínú tí ò bí. So, nǹkan tó ń ṣe yẹn ó kù díẹ̀ káàtò. Ọlọ́run á wo ọmọ wa fún wa o. Ọlọ́run ò ní jẹ́ kí a rí ìdààmú lórí àwọn ọmọ wa o. Èṣù ò ní fi àwọn ọmọ wa fi Ọlọ́run ò ní jẹ́ kí Ọlọ́run ò ní jẹ́ kí èṣù kó rójú ráyè níbi ayọ̀ wa, lórí ire wa, lórí àwọn ọmọ wa. Agbára Kristi. Àmín. Ọlọ́run á wo gbogbo wa pọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé bí ọ̀rọ̀ ṣe rí nìyẹn, pé eléyìí ni lágbájá báyìí ló bí lágbájá. Kì í ṣe pé lágbájá ló no, 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 no. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ká wo àwòkọ́ṣe. Tó bá ti jẹ́ pé ó ní bó ṣe jẹ́, bọ́rọ̀ yẹn ṣe jẹ́, tó bá jẹ́ pé ẹ fẹ́ gbé ìyá Ṣèyí Tinubu jáde àbí Ṣèyí, yes, ẹ fẹ́ gbé biological mother fún Ṣèyí, wọ́n fẹ́ fi hàn. Not in that way. Ṣó yé yín? Ẹ wá sọ pé eléyìí ni biological mother látijọ́ yìí. Torí pé wọ́n tún wá sọ lọ síwájú pé tó bá jẹ́ pé ẹ mọ̀, ìyẹn ẹni tó fẹ́ ṣe governor Lagos State ní 2024 àbí 2027 tó ń gbáradì láti ṣe governor, nítorí pé òun ni ìyá lágbájá tó gbáradì láti ṣe governor, Lagos State governor ní 2027. Ní kò rí bẹ́ẹ̀. Tọ́lọ́run bá sọ pé ó máa dé bó máa dé bẹ́ẹ̀. Oríire olúkálùkù ò ní ṣẹ̀yìn ẹ̀. Ojú wa náà ni gbogbo oríire wa máa ṣe. Agbára Ọlọ́run. But kí dẹ̀ ṣe pé ká máa think nínú otherwise. Ẹ jọ̀ọ́, báwo lẹ ṣe rí sí ẹ̀yin èèyàn wa? Torí ìgbà tí mo rí kà, anyway, tí n bá dé comment section pé àwọn èèyàn wọ́n á túbọ̀ sọ ìtumọ̀ ẹ̀ fún wa, wọ́n á tún fi kún. Bẹ́ẹ̀ tí ní tèmi ń tèmi, kò yẹ kó rí bẹ́ẹ̀. Tí wọ́n bá fẹ́ fi èèyàn hàn, kì í ṣe that is not the way to just put it to say this is the mother of lágbájá, biological mother of lágbájá. Ta ló ń bá èèyàn du ọmọ? Ṣé Rẹ̀mí Tinubu ń bá ìyá ẹ̀ du ọmọ? Ṣé òun ló sọ òun claim pé ọmọ ẹ̀ náà ni? Ọmọ ẹ̀ náà ni torí gbogbo wọn náà jọ ń kó mọ̀lúbọ́ láti ìjọ yìí. Lọ́jọ́ fèrè sí mother, ọmọ ọkọ èèyàn, ọmọ èèyàn náà ni. Kì í ṣe pé ká máa spell ẹ̀ fún wa nínú gbangba pé eléyìí ni ìyá tó bí o, kì í ṣe wọ́n tó dárúkọ. Ọlọ́run á kó wa yọ, kí Ọlọ́run tó ṣàánú. Ẹ̀yin èèyàn wa, ẹ bá wa rí sí ọ̀rọ̀ yẹn ní comment section, kí ẹ bá wa fi kún. Kí ẹ bá wa like, kí ẹ bá wa distribute, kí ẹ love ẹ̀, kí ẹ subscribe. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe wá ṣe lórúkọ Jésù. Amen.